ẹ̀yin èèyàn wa ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí a ó máa sọ̀rọ̀ nípa fíìmù ìyá apá kẹta. ẹ̀yin tèmi ṣé ẹ ti wo apá kìíní àti apá kejì fíìmù ìyá? tí ò bá ti wo apá kìíní àti apá kejì fíìmù yìí ẹ gbìyànjú láti lọ wò torí wípé fíìmù yìí ó dùn ó nánírin ó tún kọ́ni lọ́gbọ́n ó tún lani lóye pẹ̀lú. fún ẹ̀yin tí ò ti wo fíìmù yìí ẹ máa sáré lọ sí orí Mide Martins TV láti lọ wo fíìmù yìí níbẹ̀ torí wípé fíìmù tí ó kọ́ni lọ́gbọ́n ni fíìmù tí ó lani lóye ní pẹ̀lú. nípa àwọn single mothers ní fíìmù yìí ó dálé lórí àti àwọn bàbá tí ó wà responsible tó máa da ọmọ sí ìyàwó wọn lọ́dọ̀ tí wọ́n ó sá lọ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún wọ́n wá padà wá láti wá kílèmù ọmọ. ẹ̀yin tèmi kí ló ń ṣẹlẹ̀ nǹkan tá a bá wálé ní kọ́ nìyẹn. kí ni ẹ rò wípé yóò padà ṣẹlẹ̀ ní apá kẹta fíìmù yìí? ṣé Mide Martins máa padà kó ọmọ rẹ̀ yóò padà kó fún bàbá rẹ̀ ni tàbí àwọn ọmọ náà máa sọ wípé àwọn lọ sọ́dọ̀ bàbá wọn tàbí kóòtù máa sọ wípé kí wọ́n kó ọmọ fún ọlọ́mọ? ẹ̀yin tèmi nǹkan tí ẹ bá lérò tí ẹ bá rò wípé yóò ṣẹlẹ̀ tàbí kí ni òṣèré tí ẹ tiẹ̀ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù ìyá yìí? tani òṣèré yìí? ẹ tẹ orúkọ òṣèré yìí, ìdí kan pàtó tí ẹ fi nífẹ̀ẹ́ òṣèré yìí. ẹ mọ̀ wípé nǹkan méjì ni àti ní pé kí ẹ ṣe báyìí. tani òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù àti kí ni ẹ rò wípé yóò padà ṣẹlẹ̀? ẹ má gbàgbé láti tẹ subscribe button kí ẹ tó máa lọ torí wípé gbogbo àwọn subscribers wa la ó máa fún ní ẹ̀bùn á dẹ̀ máa notify wọn nígbà tí fíìmù ìyá yìí apá kẹta tí ó bá ti bẹ̀rẹ̀ sí í ṣù àwọn notify gbogbo yín. ẹ̀yin tèmi a kò ní rí jù báyìí lọ ilé gbogbo ọmọ àríwó ó tún dọjọ́ mi ọjọ́ rí ó dìgbà.